Ẹ káàbọ̀ sórí ìkànnì Ìrírí Ayé TV. A kú ọjọ́ méjì mẹ́ta lórí ìkànnì tá a wà yìí. Èmi ni tí ń tòótọ́ Muhammadu Akorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹsọ̀mídà. Àṣejẹ aṣínà owó leléyìí tá a mú wá fún yín lórí ètò lọ́jọ́ tèmi. Àwọn nǹkan tá a nílò àwọn ni tí ń bẹ níwájú mi yìí. Àkọ́kọ́ náà, ẹ bá mi wá pọ̀nmọ́ kíká. Bẹ́ẹ̀ bá ti wá pọ̀nmọ́, ẹ gé sí ọ̀nà 16, ìyẹn 16. Ṣé 16 lẹ mọ̀ ń pè é? Tẹ́ bá ti wá pọ̀nmọ́ àti gé, tẹ́ bá kà níbí nísìnyí rí pé 16 ni. Nǹkan àkọ́kọ́ nù. Nǹkan ẹlẹ́ẹ̀kejì, ẹ wá ata ìjọsìn òun leléyìí. Ata ìjọsìn leléyìí. Ó ti yé àwọn àgbàlagbà tí wọ́n wà lé eléyìí máa ń tàyàn ju àwọn ata rodo yẹn lọ. Ata ìjọsìn yìí, ẹ wá òun náà 16. 16 rẹ̀ òun láti kà síbí yìí. Ìyẹn 16 lẹ mọ̀ ń pè é. 16 ẹ wá òun náà. Nǹkan ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni ìyèré lẹ rí lọ́wọ́ mi yìí. Ẹ wá òun náà 16, ìyẹn 16. 16 rẹ̀ òun láti kà síbí yìí. Ẹ má jẹ́ ó dí, ẹ má jẹ́ ó lé, iye tá a ní kẹ́ẹ̀ka òun náà ní kẹ́ẹ̀ka. Nǹkan ẹlẹ́ẹ̀kẹrin, ẹ wá ewé efinrin. Ewé efinrin òun lẹ rí lọ́wọ́ mi yìí. Ó máa ń rùn dáadáa, béèyàn ò bá tọ́ kì í rùn, tẹ́ bá fọwọ́ kàn yóò bẹ̀rẹ̀ sí ní rùn. Ewé efinrin rèé. Ẹ wá òun náà. Ọyẹ yín nìsín. Èyí tó tún kàn, ẹ wá epo pupa. Epo pupa rèé lọ́wọ́ mi yìí. Ẹ wá epo pupa. Àṣejẹ aṣínà owó òun náà leléyìí tá a gbé wá sórí ètò. Èyí tó tún kàn, ẹ wá iyọ̀ dídì. Iyọ̀ dídì bẹ́ẹ̀ bá ṣe rà á lọ́jà bẹ́ẹ̀ náà ni ẹ mọ́ tu. Bọ́n bá ṣe dì í lọ́jà bẹ́ẹ̀ náà ni kẹ́ rà á wálé. Bẹ́ẹ̀ bá délé ẹ mọ́ tu. Tẹ́ ẹ bá ti tú ẹ ti ba ṣẹ́ jẹ́ nù. Èyí tó tún kàn òun náà ni àgbọn. Odidi àgbọn. Ẹ ra odindi àgbọn. Tẹ́ ẹ bá ti ra odindi àgbọn, ẹ fi kún àwọn iṣẹ́ yìí. Lẹ́yìn tẹ́ ẹ bá ti wá àwọn kinní yìí jọ, báwo la fẹ́ ṣe àṣejẹ yìí gbà? Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. A kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Ní báyìí, iṣẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ewé efinrin òun lẹ́kọ̀ọ́ sójú ọlọ. Ẹ ti rí ewé efinrin. Lẹ́yìn ewé efinrin, ẹ kó ata ìjọsìn 16, ìyẹn 16. Ẹ kó ata ìjọsìn 16 sérí rẹ̀. Lẹ́yìn wá gbà náà, ìyèré 16, ìyèré 16 tẹ́ ti kà. Ẹ má jẹ́ ó dí, ẹ má jẹ́ ó lé. Ẹ kó òun náà sérí rẹ̀. Tẹ́ bá ti kó sórí rẹ̀ báyìí, lílọ̀ bẹ̀rẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí ní lọ̀. Ẹ lọ àwọn kinní yìí papọ̀. Ẹ lọ tí yóò kúnná dáadáa. Àṣejẹ aṣínà owó leléyìí. Ó dára fún gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìyá lọ́jà àti babalájé àtẹ̀yin oníṣẹ́ ọwọ́ náà. Ó dára fún yín púpọ̀. Mo kí èèyàn mi tẹ́ wà ní Paris lọ́jọ́ tèmi. Mo kí yín níbẹ̀, àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o. Ẹ̀yin ti Canada mo kí yín o. Ẹ̀yin ti Amẹ́ríkà lọ́hùn, ẹ kú àdúró tì wá lórí ìkànnì tá a wà yìí. Ẹ̀yin ti ìlú Abidjan, ẹ̀yin ti ìlú Gabon, mo kí yín níbẹ̀ o. Ẹ̀yin ti London, mo kí yín, mi ò gbàgbé yín lọ́jọ́ tèmi. Mo kí èèyàn mi tẹ́ wà nílùú Pèdèpọ̀ lọ́hùn, ìlú abínibí mi. Ẹ bá mi kí ìyá tó bí mi lọ́mọ àti bàbá tó bí mi lọ́mọ nílùú Pèdèpọ̀ níbẹ̀. Mo kí bàbá wa Alhaji Ibrahim Jẹ́gẹ́dẹ́ láti ìlú Pèdèpọ̀ lọ́hùn. Àwọn bàbá morúkọ tẹ́wé ń jẹ́ wọn, morúkọ tẹ́gbò ń jẹ́. Àṣeyọrí yóò máa jẹ́ tìyín o. Ẹ ní ṣàṣetì. Bẹ́ẹ̀ bá ti ń wà yóò máa jẹ́. Bẹ́ẹ̀ bá ti ń jà yóò máa jẹ́ lágbára Elédùà. Ìrírí Ayé TV. Ní báyìí, kí ló kàn? Ẹ wá kòkò àṣejẹ, ìyẹn kòkò ìṣàsùn òun leléyìí. Ẹ bá ń gbé dání kan lè rí dáadáa. Ẹ bá ń wá kòkò nù. Lẹ́yìn tẹ́ bá ti wá kòkò yẹn, kí ló kàn báyìí? Ẹ bá ń gbé pọ̀nmọ́ tẹ́ ti gé. Pọ̀nmọ́ 16, pọ̀nmọ́ 16 tẹ́ ti gé tẹ́lẹ̀. Ẹ gbé, ẹ kó sínú kòkò yìí. Ẹ má jẹ́ ó dín, ẹ sì gbọ́dọ̀ jẹ́ ó lé. 16, 16, 16 òun lẹ kó sínú ìkòkò yìí. Ẹ rí bá a ti ń kó sí ìgbà. Àṣejẹ aṣínà owó la pè é. Ó jẹ́ bí idán. Ẹ rí. Lẹ́yìn tẹ́ bá ti kó sínú rẹ̀, àwọn kinní tẹ́ lọ yìí ṣóun ló kàn ọ̀ya. Àwọn kinní tẹ́ lọ yìí òun lẹ́wà kó sí báyìí.
ẹ rí bí àáfàá mi ṣe ń kó sí ìgbà. Àáfàá mi nù, bàbá Rọ́díà, àwọn tiwa nù. Ẹ rí wọ́n fún mi díẹ̀ sínú kí gbogbo ẹ lè pé. Ẹ rí pé ata ìjọsìn àká, ìyèrè àká. So ẹ má jẹ́ kó kù lórí ọlọ yẹn. Ẹ fomi sí kẹ́ fi kó sí inú ìṣasùn yẹn. Mo kí èèyàn mi tẹ́ wà nílùú Abidjan, bàbá mi Dr. Santé Plus Akínyìn nílùú Abidjan ń bẹ lọ́jọ́ tèmi. Àṣejẹ aṣínà owó leléyìí. Bẹ́ẹ̀ bá ṣe báyìí, ẹ̀yin náà ẹ rí yàtọ̀. Ẹ rí bí àáfàá mi bá ṣe kó gbogbo ẹ̀gbà tó túmọ̀ sí pé ata ìjọsìn kò ní dí, ìyèrè gan kò ní dí. Àmọ́ tẹ́ ẹ bá kó gbogbo ẹ̀ lójú ọlọ, iṣẹ́ yín ò pé nù, ó ti dí. Oyè yìí nìsín lẹ́yìn tẹ́ bá ti kó sínú rẹ̀ bẹ́ẹ̀, kí ló kàn? Ẹ máa bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Ní báyìí a fẹ́ fi iyọ̀ sínú rẹ̀. Ẹ má gbàgbé iyọ̀ odindi tẹ́ra lọ́jà òun leléyìí, ẹ bá mú dání kan lè rí. Èyí tẹ́ra lọ́jà yẹn ẹ fẹ́ tún àti ní kí ẹ mọ́ tún, kò tí kan lòun. Bó ṣe wà ní dídì bẹ́ẹ̀ náà ni kẹ́ fi sílẹ̀. Iyọ̀ tẹ́ ń lò nílé àbí iyọ̀ míì ẹ lè ra iyọ̀ náà kó pé méjì. Iyọ̀ tẹ́ fẹ́ fi sínú rẹ̀ ọ̀tọ̀ ni. Ẹ rí pé èyí tí wọ́n gbé dání yìí a ti tún yẹn, ìyẹn iyọ̀ tá a fẹ́ lò nù. Èyí tí tọ̀hún ẹ mọ́ tù, ó yẹ kó ti yé yín. Ẹ wá fi iyọ̀ sí nísìnyí. Ẹ fi iyọ̀ sí, ẹ má jẹ́ kí iyọ̀ já o. Ìyá ọlọ́wọ́ ṣíbí tẹ́ wà ń lé. Lẹ́yìn tẹ́ fi iyọ̀ sí, epo pupa lọ́kàn. Ẹ bá mi da epo pupa sí. Àṣejẹ aṣínà owó la pè é. Ẹ fi epo pupa yẹn sí kó tó dáadáa. Lẹ́yìn tá a bá fi epo pupa sí báyìí, ìgbésẹ̀ wo ló wá kàn? Ọ̀yá báyìí, ó fẹ́ lọ orí iná kọ́nù. Ó fẹ́ lọ orí iná kọ́nù. Ẹ gbé sórí iná. Ọwọ́ yẹn ẹ lè gbé sórí gáàsì o. Èyí tẹ́ bá ń lo gáàsì ẹ lè gbé sórí gáàsì. Iná àdògà, èyí kan náà máa ń pè lágbògàn. Kúrópọ́ọ̀tù, kúrópọ́ọ̀tù náà máa ń pè lé. Ó rẹ̀ gbá àwọn ẹ̀gùn náà máa ń pè ní kúrópọ́ọ̀tù. Ẹ gbé sórí iná. Ẹ máa gbaná mọ́. Tẹ́ bá ti ń gbaná mọ́, yóò hó dáadáa. Lẹ́yìn tó bá ti jiná, à ń padà bọ̀ sórí ètò. Akínyìn ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Ní báyìí ọbẹ̀ ti sọ̀ báyìí, àṣejẹ ti dénú. Ẹ rí bó ṣe wà. Tẹ́ bá ti sọ̀ kúrò lórí iná, ẹ sọ̀ sírí òṣùká. Ẹ má sọ̀ sílẹ̀ ilẹ̀ lásán. Ó ti yá àwọn bàbá tí wọ́n wà létí gbọ́. Ẹ sọ̀ sírí òṣùká. Ẹ rí pé aṣọ kan la fi ṣòṣùká sábẹ́ rẹ̀. Ẹ sọ̀ sórí rẹ̀. Tẹ́ bá sì sọ̀ sórí rẹ̀ báyìí, ìjẹ dénú. Àmọ́ kẹ́ ẹ tó jẹ, ẹni tó fẹ́ ṣiṣẹ́ yìí kó tó jẹ, àwọn ìwẹ̀ kan wà tí yóò wẹ̀ náà. Ẹ rí báyìí. Ẹ rí pé àti lo àgbọn. Bẹ́ẹ̀ ni iyọ̀ ti tẹ́lẹ̀ gan àti lò. Ẹ bá mú dání kan lè rí dáadáa. Àti lo àgbọn, a sì ti lo iyọ̀. Kí wọ́n tó jẹ àṣejẹ yìí, wọ́n kọ́kọ́ lọ wẹ̀ náà. Ẹ rí báyìí. Ẹ bomi sínú sóòkàn. Tẹ́ bá ti bomi sínú ike ìwẹ̀ yín, ẹ fọ àgbọn yìí sínú rẹ̀. Lẹ́yìn náà ẹ fi iyọ̀ yìí ẹ dà sínú rẹ̀. Oyè yín nìsín. Tẹ́ bá ti dà sínú rẹ̀, ṣúgà oníhóró kò sí nítòsí bí, àmọ́ ṣúgà oníhóró ẹ ti mọ̀. Ẹ mú ẹyọ mẹ́ta, ṣúgà oníhóró ẹyọ mẹ́ta, òun lẹ́mú. Ẹ dà gbogbo rẹ̀ sínú omi ìwẹ̀ yìí. Ẹ wá ṣe àdúrà owó rẹpẹtẹ sí i. Má lọ tọrọ àpò 5 àbápò 10 kan o. Owó rẹpẹtẹ bó o bá ṣe fẹ́ gbà, ó tọrọ sínú omi yìí. Ó wá gbomi yìí dé balùwẹ̀. Kó o tó bomi yìí sára ń bẹ̀ lùwà, kó o tó fi ṣinra, ó tún ṣe àdúrà. Oyè yín nìsín. Mọ́ pariwo ń ká o, àníyàn yẹn máa ń dà sọ́kàn ni. Oyè yín nìsín. Tó o bá ti tún dà níyàn yẹn sọ́kàn nínú balùwẹ̀, kó o wá bomi rẹ̀ kó o fi ṣinra rẹ̀ látòkè délẹ̀. Àmọ́ àkíyèsí, ẹni tó bá wà nù nǹkan oṣù, bóyá obìnrin ni, bó bá wà nù nǹkan oṣù, mọ́ lò ṣẹ́ yìí o. Àbíwọ̀ náà tó o bóbìnrin sùn, tó ṣe pé ẹ̀gbín wà lára rẹ̀, mọ́ lò ṣẹ́ yìí o. Oyè yín nìsín. Bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá lò ṣẹ́ yìí tán, mọ́ sùn mọ́ obìnrin fúnjọ́ mẹ́ta.
mọ́ sùn mọ́ obìnrin fúnjọ́ mẹ́ta tó bá ṣe ń pé obìnrin nìwọ náà bó o bá lọ iṣẹ́ yìí tán tilẹ̀kùn ṣọ́ọ̀bù rẹ má jẹ́ kí ọkùnrin kankan bá ẹ rajà títí fúnjọ́ mẹ́ta kó máa wá wo iṣẹ́ ìyanu lẹ́yìn tó o bá ti ṣinra tán tó o bá padà dé wàá wá jókòó sídìí àsèjẹ yìí wàá tún ṣe àdúrà owó rẹpẹtẹ wàá ṣe àdúrà owó rẹpẹtẹ sínú àsèjẹ yìí lẹ́yìn náà ó wàá jẹ gbogbo rẹ̀ ó jẹ gbogbo pọ̀nmọ́ tí ń bẹ nínú rẹ̀ ó tó la inú rẹ̀ dáadáa kí àwọn nǹkan tá a kà síbẹ̀ kó lè pé lára rẹ̀ ó yẹ yín nísìnyí lẹ́yìn tẹ́ ẹ bá ti jẹ tán bùṣe kí ló kàn mò ń padà bọ̀ sórí ètò.